ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa láti máa wò wá níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àgbáyé ló ń dé sétí gbọ̀nyìn, ká tó mú ìròyìn àgbáyé náà wá sí etí gbọ̀nyìn lẹ́kùnrẹ́rẹ́ ṣáájú ẹ gbọ́ kókó inú ìròyìn náà. Obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ló ti rọ àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà láti mú ọ̀rọ̀ àrùn ikọ́ TB lókùnkúndùn. Látàrí bí àwọn ẹlẹ́wọ̀n ṣe fọ́ ilé ọgbà àtúnwàṣe jáde ní ìpínlẹ̀ Kogi, ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ ètò abẹ́lé ni ó ti pàṣẹ iṣẹ́ ìwádìí lójú ẹsẹ̀. Àwọn ènìyàn tí wọ́n mọ̀ nípa ìtàn ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti gbé oríyìn fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu látàrí bó ṣe dá ètò tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìtàn padà sí àwọn ilé ẹ̀kọ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Adamawa ni wọ́n ti sọ di mímọ̀ pé àwọn ti rọ́wọ́ tó ọ̀kan lára àwọn afurasí tó ṣekú pa ẹnìkan tí ń ṣòwò POS. Lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè, ilé ẹjọ́ tó fìdí kalẹ̀ sí orílẹ̀-èdè South Korea ni wọ́n ti dá ẹni tí ń ṣe ààrẹ tí wọ́n ní kó lọ rọ́kúnlé padà sí ipò rẹ̀. Lẹ́ka ìròyìn eré ìdárayá, ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ agbábọ́ọ̀lù fún orílẹ̀-èdè Nàìjíríà Ìpẹ́bà ni ó ti sọ di mímọ̀ pé Victor Osimhen ni yóò tó pa àkọsílẹ̀ Rashidi Yekini rẹ̀ láìpẹ́. Ìròyìn àgbáyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ Wòtàláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀ _22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ là ń jẹ́ lórí YouTube. Àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àgbáyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Samuel Owóyẹmí ní orúkọ tèmi. Ẹni tí ń ṣe obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà tó jẹ́ ìyàwó ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà aṣòfin Olúrẹ̀mí Tinubu ló ti ké sí àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà láti mú ọ̀rọ̀ ohun tó ní ṣe pẹ̀lú àrùn ikọ́ tuberculosis lókùnkúndùn. Bákan náà ló sọ di mímọ̀ wípé ó ṣe pàtàkì láti tètè tọ́jú irúfẹ́ àrùn ikọ́ yìí níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kó lè dóòlà ẹ̀mí àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà. Ó sọ eléyìí nínú àtẹ̀jáde tí wọ́n fi léde láti sàmì sí ayẹyẹ ọjọ́ tuberculosis lórílẹ̀‐èdè àgbáńlá ayé. Gẹ́gẹ́ bí ìyàwó ààrẹ ti ṣe sọ di mọ̀ pé irúfẹ́ àrùn yìí ló yẹ fún ìwòsàn. Bákan náà ló sọ di mọ̀ pé ṣíṣe ìtọ́jú àrùn yìí ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni ó lè dóòlà ẹ̀mí. Gẹ́gẹ́ bí ti ṣe sọ di mímọ̀ sí ìwájú wípé irúfẹ́ àrùn yìí ni ó máa ń gba ọ̀sẹ̀ méjì láti bá èèyàn fínra, tí ó sì máa ń mú àwọn àpẹẹrẹ lóríṣiríṣi wá fún ẹni tí ó bá ń figagbága pẹ̀lú irúfẹ́ àrùn yìí. Bákan náà ló sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé òun kò lè gbàgbé bí ọ̀kan lára ọ̀rẹ́ rẹ̀ ṣe fi igagbága pẹ̀lú irúfẹ́ àrùn ikọ́ tuberculosis yìí tí yóò fi jáde kúrò láyé. Ó wá rọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní pé irúfẹ́ àrùn ikọ́ yìí ló dàbí ìdúnkòkò sí ètò ìlera àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, tó sì pè fún ìtọ́jú ní ojú ẹsẹ̀. Gẹ́gẹ́ bó ti ṣe sọ di mímọ̀ wípé wọn kò gbọdọ̀ fi ààyè gba irúfẹ́ àrùn ikọ́ yìí láti máa gbẹ̀mí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sí iwájú àti sí iwájú. Gẹ́gẹ́ bó ti ṣe wá sọ di mímọ̀ pẹ̀lú àkọlé ti ọdún yìí wípé kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n fi ìmọ̀ ṣọ̀kan fi ọwọ́ sowọ́pọ̀ láti rí i pé wọ́n gbógun ti irúfẹ́ àrùn ikọ́ yìí káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Látàrí ìṣẹ̀lẹ̀ èyí tí ó wáyé ní ìpínlẹ̀ Kogi níbi tí àwọn ẹlẹ́wọ̀n ti já síta, ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ ètò abẹ́lé Olúbùnmi Túnjí Òjó ló ti fi ọjọ́ Ajé òní pa láṣẹ iṣẹ́ ìwádìí lójú ẹsẹ̀ ohun tó fa ohun ìṣẹ̀lẹ̀ yìí ní ibùdó ọgbà àtúnwàṣe tí ó wà ní Kọ́ńtọ́n ní ìjọba ìbílẹ̀ kan ní ìpínlẹ̀ Kogi. Túnjí Òjó ẹni tó ṣe ìlérí pé gbogbo àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n ti júbà èwòrò ni àwọn yóò gbà lọ́rùn ọwọ́ mú padà sí ibi tí wọ́n ti já. Gẹ́gẹ́ bó ṣe wá sọ di mímọ̀ fún àwọn ènìyàn nínú àtẹ̀jáde tó wáyé láti ọwọ́ olùrànlọ́wọ́ rẹ̀ sí ìgbóhùnsí afẹ́fẹ́ Babátúndé Àlàó. Ó sọ di mímọ̀ pé òun ti pa láṣẹ fún ẹni tí ń ṣe ọ̀gá àgbà tí ń rí sí àjọ àwọn ẹni tí wọ́n jẹ́ ẹlẹ́wọ̀n tí wọ́n tún jẹ́ ọ̀gá fún ibùdó àwọn ẹlẹ́wọ̀n lórílẹ̀-èdè Nàìjíríà
láti tètè bẹ̀rẹ̀ iṣẹ́ ló ní pẹrẹwu lórí ìṣẹ̀lẹ̀ jíjápa àwọn ẹlẹ́wọ̀n yìí gẹ́gẹ́ bó ṣe wá sọ di mímọ̀ fún àwọn ará ìlú wípé ìṣẹ̀lẹ̀ yìí náà ni ẹni tí ń ṣe alábòjútó fún ọ̀rọ̀ ìròyìn ní ìpínlẹ̀ Kogi ti gbọ́ sí tó sì fi tó ẹni tí ń ṣe gómìnà ibẹ̀ lójú gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Kogi Usman Ododo ti ṣe wá sọ di mímọ̀ bákan náà wípé òun ti pa aláṣẹ fún gbogbo àwọn àjọ elétò ààbò láti ṣe gbogbo ohun tó yẹ kí wọ́n ṣe nípa ti ọ̀rọ̀ àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n jápa yìí ó wá ké sí gbogbo ará ìlú wípé kí wọ́n fi ojúlówó ìròyìn tó àwọn létí tí wọ́n bá fura sí ẹnikẹ́ni tí ó rìn ìrìn àjèjì bákan náà ẹni bá fi ọwọ́ burúfẹ́ ẹni bẹ́ẹ̀ lórí yóò jẹ ìyàn rẹ̀ níṣu gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá sọ ọ́ dímọ̀ fún àwọn ará ìlú lákòótán wípé kí wọ́n lọ fi ọkàn balẹ̀ ní pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ni àwọn tí ń ṣe àmójútó rẹ̀ láti má dá ìbẹ̀rù bojo sílẹ̀ láàrin ìlú. Àwọn ènìyàn tí wọ́n mọ̀ nípa ìtàn àti àwọn nǹkan mìíràn ní ilẹ̀ adúláwọ̀ ọ̀kan lára wọn olóyè Anthony Brett òun ni ó ti ṣe bẹ́ẹ̀ gbé oríyìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu látàrí bó ṣe dá ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ìtàn padà sí àwọn ilé ẹ̀kọ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Brett ẹni tó sọ ilé ìdí mímọ̀ ní ìlú Àbújá lánàá níbi ìpàdé kan ló ti sọ di mímọ̀ pé ìlọsíwájú ló ti bá ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìtàn lórílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú irúfẹ́ ìgbésẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbé yìí láti tọ ipasẹ̀ ẹni tí ó ti fi ìgbà kan rí jẹ́ olórí àwọn olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ òun ni eléyìí ó jẹ́ ohun tí Awólọ́wọ̀ fi lélẹ̀ fún àwọn nínú àwọn sì dùn látàrí bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe dá ètò ẹ̀kọ́ ìtàn padà sí àwọn ilé ẹ̀kọ́ lọ́lọ́kọ̀ òjọ̀kan lórílẹ̀-èdè Nàìjíríà ó ní ó ṣe pàtàkì fún gbogbo àwọn ọmọ kéékèèké àti àwọn èèyàn tí ọ̀rọ̀ kàn láti mọ̀ nípa ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìtàn ní ilẹ̀ adúláwọ̀ àti lórílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bó ti ṣe wá sọ di mọ̀ pé eléyìí yóò tún fún àwọn èèyàn láàyè láti mọ ibi tí wọ́n ti ṣẹ̀ wá. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Adamawa ni wọ́n ti sọ di mọ̀ pé àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ ikú ẹni tí ń ṣe oníṣòwò POS ẹni ọdún márùnlélọ́gbọ̀n tí orúkọ rẹ̀ ń jẹ́ Abbas Yuguda ní ìjọba ìbílẹ̀ Mayo Balwa ẹni tí ń ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Suleiman Yahaya Ngoroje òun ló sọ di mímọ̀ nínú àtẹ̀jáde tí wọ́n fi léde ń pé ìṣẹ̀lẹ̀ náà òun náà ló wáyé ní ọjọ́ 22 oṣù kẹta ọdún tí a wà yìí wípé àwọn ènìyàn kan ni wọ́n ṣe ìkọlù sí ẹni yìí lójú ọ̀nà àti máa lọlé rẹ̀ nígbà tí ó ń darí bọ̀ láti ibi iṣẹ́ gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ wípé àwọn arábí yìí ni wọ́n ṣekú pa arákùnrin yìí tí wọ́n sì gba nǹkan wọ́ rẹ̀ nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá yóò débi tí arákùnrin náà wà tí wọ́n gbé délé ìwòsàn níbẹ̀ wọ́n ti kéde rẹ̀ wípé ó ti gba ìkúrẹ́jẹ lọ́wọ́ ẹbọra àwọn sọ di mímọ̀ pé ọ̀kan lára àwọn afurasí tí àwọn ará ìlú gbámú ni wọ́n fẹ́ náà tí wọ́n fẹ́ ṣe ìdájọ́ ojú ẹsẹ̀ fún kí iléeṣẹ́ ọlọ́pàá tó ṣe ìrànlọ́wọ́ fún wọn lọ sí àgọ́ wọn ẹni tí ń ṣe alábòójútó fún iléeṣẹ́ ọlọ́pàá Kombo Morris ló ti wá sọ di mímọ̀ wípé òun yóò bu ẹnu àtẹ́ lórúfẹ́ ìwà ìdájọ́ ojú ẹsẹ̀ yìí àti ìwà ọ̀dàlóró láàrin àdúgbò àbí láwùjọ gẹ́gẹ́ bó ṣe wá pagilọ fún àwọn èèyàn wípé kí wọ́n kọ̀ láti máa dá ọwọ́ wó nípa ti òfin ní orílẹ̀-èdè Nàìjíríà. Lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè ilé ẹjọ́ tó fìdí kalẹ̀ sí orílẹ̀-èdè South Korea ni wọ́n ti dá ẹni tí ń ṣe alákòóso àgbà Han Duck-soo padà sí ipò rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ lénìí wípé òun náà ni yóò máa jẹ́ ààrẹ nípasẹ̀ àwọn ìdájọ́ tó bá dé láti ilé ẹjọ́ lónìí bí ẹ kò bá gbàgbé wípé ààrẹ yìí ni wọ́n yọ kúrò ní ipò rẹ̀ látàrí pé ó dá sí ọ̀rọ̀ ìgbéyàwó kan gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti ṣe wá dé ilé ẹjọ́ lónìí lẹ́yìn ọ̀sẹ̀ mélòó kan tí àwọn aṣòfin orílẹ̀-èdè náà tí wọ́n yọ ilé ẹjọ́ gíga tó wá fìdí kalẹ̀ sí orílẹ̀-èdè South Korea ni wọ́n ti tako ìgbésẹ̀ lọ́rọ́kúnlé èyí tí wọ́n kọ́kọ́ fún ẹni tí ń ṣe alákòóso àgbà náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti ṣe wá jẹ́ lẹ́yìn ní ilé ẹjọ́ nínú àtẹ̀jáde tí wọ́n fi léde wípé wọ́n ti dá arákùnrin náà padà sí ipò rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí yóò máa jẹ́ alákòóso àgbà bákan náà ni yóò máa di ipò náà mú gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ ìgbàgbọ́ ló ti wá láti ọ̀dọ̀ àwọn ará ìlú wípé òtítọ́ ló ti fi ara hàn lórí ìṣẹ̀lẹ̀ yìí.
lẹ́ka ìròyìn eré ìdárayá ẹni tó ti fi ìgbà kan jẹ́ agbábọ́ọ̀lù fún orílẹ̀-èdè nàìjíríà Victor Ikeba ni ó ti ṣe àtìlẹ́yìn fún Victor Osimhen láti pa àkọsílẹ̀ tí olóògbé agbábọ́ọ̀lù Rashidi Yekini ìfilélẹ̀ gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù tó ti gbábọ́ọ̀lù wọlé jù fún kọ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà Super Eagles. Victor Osimhen ló bọ́ sí ipò kejì lẹ́yìn tó gbábọ́ọ̀lù méjì wọlé nígbà tí ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà kojú ikọ̀ agbábọ́ọ̀lù Rwanda lọ́jọ́ ẹtì Friday tí ó kọjá. Victor Osimhen ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n ló ti gbá góòlù márùnlélógún wọlé níbi ìfẹsẹ̀wọnsẹ̀ mọ́kàndínlógójì fún orílẹ̀-èdè nàìjíríà. Ó sọ di mímọ̀ sí iwájú wípé góòlù 12 ló kù fún Victor Osimhen láti pa àkọsílẹ̀ Yekini rẹ̀ gẹ́gẹ́ bí pẹ̀lú àti òṣèṣọ́ di mímọ̀ wípé bí Victor Osimhen bá ń ṣe báyìí ó ṣeéṣe kó pa àkọsílẹ̀ Rashidi Yekini rẹ̀. Bí o ti mọ̀ rèé fún ìròyìn àgbáyé láti kànnì amóhùnmáwòrán BGI TV ká tún máa lọ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ Ìtàláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀ _22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ làǹjẹ́ lórí YouTube. Àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àgbáyé náà kò ní jù báyìí lọ. Samuel Owóyẹmí ló ti mú ìròyìn àgbáyé náà wá sí etí ìgbọ̀nyín. Ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí gbọ́ wa, ẹ ṣé bí ẹ ti ń wò wá, àwa làwọn máa ṣe nǹkan ìṣe wa o. Ire o, ire kàbìtì. ìlú Ẹ̀gbá máa bí títì bàbá gbàgede mọ́ máa sílé àwòṣe fìlà dámẹ́nu nù. ṣèbórí tó bá máa dáde inú agogo dẹni gbọ̀rùn tó bá máa lè jìgbà lẹ̀kẹ́ inú agogo dẹni gbé. orí tó bá máa kọ́lé alárinrin kò ní kọ́lé àbẹ̀rẹ̀wọ̀ bíi tèkùtì alihamudulilayi ní bàbá gbàgede mọ́ ń ṣe o. Alhaji Sabrul Adébẹ́jọ Aláwìyí ọmọ bàbá tíṣà lábẹ́kúta tí gbogbo yín mọ̀ sí bàbá gbàgede ìmọ̀ aláṣẹ àtolùdarí iléeṣẹ́ BGI TV. wípé gbogbo ènìyàn síbi ayẹyẹ ìṣílẹ̀ tuntun wọn tí yóò wáyé ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹrin ọdún 2025. ọjọ́ sátidé àbámẹ́ta ní o Saturday 19th April of 2025. níbi tí àwọn ọ̀tọ̀kùlúùlú lóríṣiríṣi yóò ti wà níkàlẹ̀ títí kó àwọn ọba aládé gbogbo. aṣọ àǹkárá wà nílẹ̀ fún títà fún gbogbo ẹ̀yin olólùfẹ́ bàbá gbàgede ìmọ̀ pátápátá. ra àǹkárá kan tún gbẹ̀bùn. àǹkárá ọ̀pá mẹ́fà 6,000 naira, ọ̀pá mẹ́rin 4,000 naira. ayẹyẹ ìṣílẹ̀ yìí yóò máa wáyé ní ilé tuntun bàbá gbàgede ìmọ̀ villa tó wà ní kípẹ́ ìdíòrì iléeṣẹ́ àwo Abẹ́òkúta. ayẹyẹ ti bẹ̀rẹ̀ látago 10 òwúrọ̀. ibi tá a ti jẹ tá a yòó tá a mu tá a tún dì lọ́lẹ̀. April 19 ní o April 19 2025. ní bàbá gbàgede ìmọ̀ òṣìlẹ̀. wọ́n ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àbí ìbéèrè lórí aṣọ àǹkárá rírà. ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 081 30 67 23 61 081 30 67 23 61. bàbá gbàgede ìmọ̀ ló ń wí pé ìrí akárí o.